kú dédé wòyí gbogbo ọmọ Yorùbá ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi lókùnrin lóbìnrin mo kí yín gbogbo abiyamọ ilẹ̀ Yorùbá pátá omi inú ń kọ mí bàbá Èkìtì kí ló ń kọ ẹ́ lóminú amúlùdùn kí ló fu ẹ́ lára ọ̀rọ̀ bí Nàìjíríà ṣe ń padà sẹ́yìn ló ń kọ mí lóminú nítorí Yorùbá ló ń jìyà jù nínú Nàìjíríà ló ń kọ mí lóminú. Ẹ ṣé mo kí gbogbo yín pátápátá pé ẹ kú oṣù tuntun ohun tuntun yóò mọ ṣẹlẹ̀ nínú ayé wa ọ̀rọ̀ aburú ó di gbére nínú ayé ọmọ Yorùbá àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ohun yẹn là léni díẹ̀ èmi náà ni èmi ọmọ yín èmi náà tún kọ́ Olódùmarè ní bàbá Èkìtì yín náà rí lórí ọ̀rọ̀ òmìnira wa náà ni bẹ́ẹ̀ ni ẹ̀yin àgbà Yorùbá lẹ́ni iṣu atẹnumọ́ràn ẹni kì í jóná ọmọ Yorùbá ríbi tá a bára wa dé lórí àìwí ìgbọ́ ríbi tá a bára wa dé lójoojúmọ́ ni Nàìjíríà ń dá wa padà sẹ́yìn ríbi a bára wa dé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó pera wọn ní àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti fọ́ ojú inú adẹ̀ ń tẹ̀lé wọn lẹ́yìn gọ́gọ́gọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àgbàlagbà ilẹ̀ Yorùbá etí inú wọn ti di ayé wọn wá dorí kodò wọn wá dorí Yorùbá kodò it is a pity ọmọ tàbà ní tẹ̀tẹ̀ lọ́jọ́ sí ó ti rìn o mo ní ọmọ tàbà ní tẹ̀tẹ̀ lọ́jọ́ sí ó ti rìn àwa tá a fọmọ náà ní tẹ̀tẹ̀ àtúpadà wà rákòrò ẹ gbọ́ mo ní ọmọ tàbà ní tẹ̀tẹ̀ lọ́jọ́ sí ó ti rìn ọmọ tàbà ní tẹ̀tẹ̀ lọ́jọ́ sí mo ló mà ti rìn o àwa tá a fọmọ náà ní tẹ̀tẹ̀ ṣe la tún padà wá rákòrò ó ṣe fún gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá kì í ṣe gbogbo wọn o àwọn tó pera wọn ní ojúlówó ọmọ Awólọ́wọ̀ tó ṣojú Awólọ́wọ̀ tí wọn ò lè ṣẹ̀yìn Awólọ́wọ̀ ó ṣe lára yín àwọn tí pera wọn ní Afẹ́nifẹ́re tó jẹ́ wípé Afẹ́nifẹ́bi ni wọ́n lára àwọn tó pera wọn lọ́mọ Awólọ́wọ̀ náà tún yá lọ náà pera wọn ní Council of Yorùbá's Elders òfo empty brain àgbá òfìfo ní gbogbo wọn torí ń tá ó jẹ ohun tó fẹ́ mọ ọkọ̀ tó fẹ́ gùn brand envelope tó fẹ́ gbà ó torí ọpọlọ wọn kodò wọ́n rí ohun tó dáa fún ìran Yorùbá wọ́n kẹ̀yìn sí ni nígbà kan rí àkísà ti lògbà rí nígbà kan rí Yorùbá was number one in Africa tabankpo giant of Africa is not in Nigeria we Yorùbás giant of Africa in education in free health development industrial giant of Africa in every angle is Yorùbá but today àti dèrò ẹ̀yìn ó ṣe lójoojúmọ́ làwọn ń pariwo pé the only option tí ọmọ Yorùbá lè fi rí oko wọn lò the only option tí Yorùbá lè fi rí ayé gbé ní ká gba orílẹ̀-èdè wa ká kò nínú ìgbèkùn tá a wọ̀ ní 1914 bóyá àwọn bàbá wa mọ̀ bóyá àwọn bàbá wa ò mọ̀ títí wa náà ni wípé a fẹ́ bọ́ ṣùgbọ́n ó ṣe ní láàánú
ẹni agbójú òkùnlé ò jẹ́ ní agbá àwọn tá a rò pé wọ́n ó ṣe tó dára irọ́ owó ti torí ọpọlọ wọn kodò ọ̀rọ̀ owó dàbí ẹni tó fẹ́ lọ sí òkú ẹ̀gbẹ́ ẹni tó máa búrò ẹ̀ dání tó débi tó ti fẹ́ sí òkú ẹ̀gbẹ́ ẹ̀ tó bọ́ gbogbo aṣọ táwọ̀ fún òkú tó bọ́ tó sí òkú ní o àwọn àgbẹ̀ ìgbàanì sọ fún wa wípé ó ń dọ́gbọ́n sọ fún àbúrò pé tóun náà bá kú bó ṣe máa sí òkú òun nìyẹn o ìyẹn ni wípé ẹ̀yin tẹ́ pera yín ní àgbààgbà ilẹ̀ Yorùbá lẹ́nìí tẹ̀sí ń pariwo restructuring tẹ̀sí ń pariwo true federalism tẹ̀tú pariwo regional government ìgbẹ̀yìn yín ò lè dáa ìgbẹ̀yìn yín ò lè ṣe kíni kò lè dáa mo kọrí ẹlẹ́ẹ̀kan ọmọ ta fà ní tẹ̀tẹ̀ lọ́jọ́ sí ó ti ń rìn àwa la gbé South Africa dìde Namibia Uganda abẹ́ẹ̀dì gbàgbé ní Zimbabwe àwa la gbé wọn dìde today they are far better than us nígbà kan ní tábà ń categoricalize àwọn orílẹ̀-èdè wọ́n ò dárúkọ wa mọ́ ní China wọ́n ò dárúkọ wa mọ́ India wọ́n ò dárúkọ wa mọ́ àwọn country tí ìyà ń jẹ wọ́n pè wọ́n ní third world country till today India China far better than us kàkà kí Nàìjíríà ó tẹ̀síwájú Nàìjíríà ń padà sẹ́yìn làwọn àgbà tó mọyún ìgbín nínú ìkara fi sọ wípé tí Yorùbá bá fẹ́ rí ògo wọn lò àfi ká kò nínú Nàìjíríà ẹ̀yin tẹ́ ìpẹ́rẹ́ ayé láfẹ́nifẹ́re ẹni irọ́ ni ibi tí mò ń lọ rèé ayọ̀nù eléèdú tá ń lò ṣàkó ayọ̀ tẹ́bẹ̀ wọ ara pálí tó fi ṣé wa ní made by India ò lo ṣàkó ayọ̀ mọ́ India ti kúrò lójú òṣùpá wọ́n ń làkàkà láti lọ sí ojú oòrùn wọ́n ti kọjá òṣùpá sókè kíní dọkumẹ́ntì wo tí mo wò láìpẹ́ wọ́n ti wà láàrin oòrùn àti òṣùpá nígbà kan rí àjọ wà ní the same category ni Yorùbá wake up kàkà ilé ìta máa fi tẹ̀síwájú Nàìjíríà ń dá wa padà sí 1960 anthem 1960 nígbà tó gba òmìnira 64 years ago Nàìjíríà padà sí ṣé wọ́n ń tẹ̀síwájú ni àbí wọ́n ń padà sẹ́yìn other country wọ́n ń tẹ̀síwájú torí wípé ìmọ̀ àwọn ṣọ̀kan torí wípé wọ́n dúró àwọn gẹ́gẹ́ bí ẹyọ kan kò sí àdàmọ̀dé láàrin wọn there is nothing like a Miyetti Allah there is nothing like a Boko Haram there is nothing like a Fulani wọ́n tẹ̀síwájú mo ti sọ nínú ọ̀rọ̀ rí tí tọkọtìyàwó tí ìmọ̀ wọn bá ṣọ̀kan tí èdè wọn bá yéra wọn wọn á ṣe kíni wọn á máa bẹ́ ni bígbà tí kọ̀ọ̀kan bá ń bẹ́ síwájú àwọn tó kù ń tẹ̀síwájú Nàìjíríà ń padà sẹ́yìn làwọn kan fi ń pariwo pé Nàìjíríà yìí ṣe lé wa iwájú làwọn á ń tẹ̀sí sẹ́ni ló tún kọrin ọ̀hún ó ní iwájú lọ́lọ́kọ̀ yìí wà mí lọ ẹ̀yìn lọ́lọ́kọ̀ yìí wà mí lọ mi ò mọ̀ o mi ò mọ̀ yé o mi ò mọ̀ nígbà tí bàbá ò tí ì rí ojú ọ̀nà tí King Sunny Adé ṣì ń wá nẹ́tíwọ̀kì kiri ìgbà tọ́wọ́ bàbá tẹ nẹ́tíwọ̀kì tán ó yí orin padà iwájú lọ́lọ́kọ̀ yìí wà mí lọ ẹ̀yìn kọ́ lọ́lọ́kọ̀ yìí wà mí lọ mo ti mọ̀ o mo ti mọ̀ yé o mo ti mọ̀ o Nàìjíríà ńkọ́ ẹ̀yìn lọ́lọ́kọ̀ wọ́n wà wá lọ every blessed day wọ́n ní ẹ padà sí anthem 1960 national anthem
kẹsẹ̀ lọ́ máa lọ léèwé lọ́ máa kọ́ Nàìjíríà wìrì ebu àbí kí ló pé ara ló máa pa gbogbo ẹ̀yin tẹ́ gbìmọ̀ ẹ̀ ìbínú Ọlọ́run máa rọ̀ bí òjò lórí ẹ̀yin tẹ́ ń dá ògo Yorùbá padà sẹ́yìn ẹ̀yin tẹ́ di Yorùbá mú tẹ́ ní ẹ̀yin jẹ́ kí Yorùbá ó tẹ̀síwájú ẹ̀yin tẹ́ ní Yorùbá ò ní bọ́ kúrò nínú ìgbèkùn mo ti sọ fún yín mo ní Nàìjíríà agbékalẹ̀ láti pa ìràwọ̀ àti ògo Yorùbá ni ẹ lọ wo orí Facebook Abba Kyari 419 ọlọ́pàá àná Abba Kyari kidnapper ọlọ́pàá àná Abba Kyari ṣé Kyari Abba àbí báwo ló ṣe ń jẹ́ fraud ọlọ́pàá àná Nàìjíríà ti dálẹ̀ pé kó máa rìn kó máa yan falala àwọn fámìlì ẹ̀ lọ pàdé ẹ̀ wọ́n wá kọ welcome back home wọ́n ní after 27 months 27 months yẹ ọdún mélòó ọdún méjì àbí àtọṣù mẹ́ta Sunday Igboho tí ò pààyàn Sunday Igboho tí ò ṣe fraud Sunday Igboho tí ò yahoo Sunday Igboho tí ò tẹ̀yàn mọ́lẹ̀ Sunday Igboho tí ò jalè Sunday Igboho tí ò gba brown envelope Nàìjíríà ní pé no wọ́n declare wanted because of what? ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ dákẹ́dẹ̀ wòran ṣé ìjẹta ni àbí ìjẹni la gbọ́ pé wọ́n tuntun dá olórí Miyetti àlàálẹ̀ àwọn tó ní kọ́ńtì nìyẹn wọ́n lè ṣe bó ṣe wù wọ́n wọ́n lè dára tó wù wọ́n wọ́n dá olórí Miyetti àlàálẹ̀ gúrúùpù tó jẹ́ pé ipa kúkúrú ipa gígùn bó ṣe pọkùnrin ló ń pobìnrin iṣẹ́ àgbẹ̀ ta ní iṣẹ́ ilẹ̀ wa Miyetti àlàní no kò sáyè ká ṣiṣẹ́ àgbẹ̀ mọ́ torí pé wọ́n fẹ́ fi style kó Yorùbá lẹ́rú wọ́n fẹ́ fi style wọ ayé wa sínú ìgbèkùn wọ́n dá Miyetti àlàálẹ̀ Abba Kyari náà wọ́n ti tún gbé jáde Sunday Igboho ṣá ọmọ Adéyẹmọ the only Yorùbá man one man standing tó sọ wípé ẹ yé pa ọmọ Yorùbá mọ́ ẹ yé pa àwọn àgbẹ̀ wa mọ́ ẹ lè má fìyà jẹ àwọn èèyàn wa lórí ilẹ̀ wa Nàìjíríà declare wanted ó sì wà mẹ́lẹ̀ ní ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ lánúlẹ̀ ẹ̀dẹ̀ ń wò wọ́n ẹ rí pé ayé yín ti wọ́ ìgbẹ̀yìn yóò lè dáa àyàfi tí ẹ bá momi ilẹ̀ Yorùbá tí ẹ bá gbatẹ́gùn ilẹ̀ Yorùbá tí ẹ bá dórí ilẹ̀ Yorùbá rìn ní tí mo sọ sí yín lè ní ọjọ́ kìíní oṣù kẹfà 2024 ní òṣèlú ṣe mọ́ yín lára ṣùgbọ́n tẹ́ bá ti rìn lórí ilẹ̀ Yorùbá á ṣe mọ́ yín lára kí ni Sunday Igboho ṣe kí ni ọmọ Adéyẹmọ ṣe tí Nàìjíríà gọọmẹ̀ntì fi ní kó mórí wá kí ni ọmọ Adéyẹmọ ṣe tí Nàìjíríà gọọmẹ̀ntì fi ní kókó mú ẹ̀mí ẹ̀ lẹ̀ torí ọmọ Adéyẹmọ sọ wípé ẹ má pa Yorùbá mọ́ torí pé ọmọ Adéyẹmọ ń là wá lójú pé enough is enough wọ́n ti fi Abba Kyari lẹ̀ 419 ọlọ́pàá kidnapper ọlọ́pàá sábàkàbè fraud ọlọ́pàá tó dé pé òun àti ọ̀ṣùpọ̀bì tó ṣiṣẹ́ papọ̀ tó ń fraud ènìyàn 419 Miyetti àlà kìlàkìlà tí pa kúkúrú tí pa gúgù àdúgbò tí Miyetti àlà bá wà ọ̀ràn wọlé tọ̀ wọ́n Nàìjíríà gọọmẹ̀ntì ti fìrì wọn ọmọ Adéyẹmọ tó ní ẹ má pa wá mọ́ ẹ má pa ìran mi ò lè lajú lẹ̀kítà lùbọ̀ ó kó sí Nàìjíríà gọọmẹ̀ntì declare wanted ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ dákẹ́ ẹ̀ múra ìyẹn ni wípé inú yín ń dùn bí Nàìjíríà ṣe ń pa ọmọ Yorùbá inú yín ń dùn bí Nàìjíríà ṣe ń dá ògo Yorùbá padà sẹ́yìn lórí program mi
program brother mi kan lánàá Koiki Media wọ́n bẹ̀rẹ̀ kọ́ṣẹ́ kan lọ́wọ́ mi bẹ́ẹ̀ wọ́n ní ṣé ìrètí ṣì wà nínú Nàìjíríà kí ló ń jẹ́ ìrètí kọ́ wọ́n ní ẹ padà sẹ́yìn ìyẹn ni pé Nàìjíríà tún dá wa padà sẹ́yìn 64 years journey back 64 years backward. Ara ń tọ́ máa dé Yẹmọ àti bàbá Akíntóyè ní no we born for great. Yorùbá was a great nation. Ẹ jẹ́ adádúró ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ ní no. Mo ń bá ìyá mi kan sọ̀rọ̀ lẹ́nìí. Ṣé ẹ rò pé Tinubu ṣẹ̀ṣẹ̀ ṣàdédé rìlíìsì Miyetti Àlàní? Ṣé ẹ rò pé wọ́n ṣàdédé rìlíìsì Abba Kyari ni? Àwọn àgbààgbà Fúlàní ló fò okùn mọ́ Tinubu lọ́rùn. Àwọn àgbààgbà Fúlàní ló fò okùn mọ́ Tinubu lọ́rùn. Pé this country belong to us. Ẹ ti gbàgbé àwọn àgbààgbà Fúlàní ló sọ wípé we regret to put you there. Ìyẹn ni pé kì í ṣe election yẹn ló gbé Tinubu débẹ̀. Ìyẹn ni wípé kì í ṣe election yẹn ló fi Tinubu sí power. Wọ́n ti pálówó fún yín pé we hold Nigeria. Báwọn ó ṣe máa dá ayé wa padà sẹ́yìn nìyẹn. But àwọn kẹ́pẹ́rẹ́ àwọn ọlọ́mọ Awólọ́wọ̀ wọ́n ṣojú wọn ò lè ṣẹ̀yìn tí gbẹ̀yìn wọn ò lè dára wọ́n dẹ̀ dákẹ́wọ́ dẹ̀ wò rà. Àwọn kẹ́pẹ́rẹ́ àwọn ní Council of Yorùbá's Elders pé àwọn lágbẹnusọ fún ìran Yorùbá Fúlàní dẹ̀ ń dá wa padà sẹ́yìn wọn ò lè sọ̀rọ̀. Àwọn tí gbẹ̀yìn wọn ò lè dára. Àwọn kan náà dìde pé no for freedom for Yorùbá no. We did not support the freedom of Yorùbá. Ẹ jẹ́ ká wà nínú Nàìjíríà ká máa jìyà lọ ẹ̀yin ní ìgbẹ̀yìn yín ò ní dáa Yorùbá máa lọ. Ṣùgbọ́n lágbára Ọlọ́run tó dá ayé àti ọ̀run tó mú kí ojú ó mọ́ tó dẹ̀ tó mú kí ojú ó ṣú ire Yorùbá ò ní ṣojú yín. Ẹ̀yin tẹ̀ ń dúró nídúró pé ìran Yorùbá ò ní lọ. Wọ́n yan Nàìjíríà tó dára padà sẹ́yìn o 64 years ago kẹtù padà kẹtù lọ tún mú ọ̀rọ̀ wa dàbí àgbẹ̀ tó lọ sóko ni tó kọgbà ebè torí tábà agolo tábà tó bọ́ sínú ilẹ̀ tí ò mọ̀ the first ebè tó kọ́kọ́ máa kọ́ ní kíní yẹn ti jábọ́ lápò ẹ̀ nígbà tó dórí 200 ló wá ní kó fi tábà díẹ̀ sínú ló wá kí wọ́n bá kò ló wá rí pé òun ò rí ó tú ebè kíní ó tú kejì ó tú kẹta títí omi dórí 200 the first one tó kọ́kọ́ ibẹ̀ ló ti rí tábà náà fi ń pe akọgbà ebè tú igba ebè akọgbà túgbà ká Nàìjíríà ti tún dá wa padà sẹ́yìn 64 years pé ká tó lọ tún mú ojú òde ti ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n wá ń lo Tinubu a Yorùbá man against the Yorùbás ojúmọ́ àti ẹ̀yin èmi ló kàn ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ sọ wípé no for the freedom of Yorùbá ojú tì yín ẹ̀yin ọmọ Yorùbá that you believe in one Nigeria ojú tì yín ìran yín ò ní bọ́ nínú oko ẹrú ṣùgbọ́n àwa máa lọ ojú tì yín àwọn tá a ti rí látijọ́ èrè arúgún ọmọ ló máa sọ wípé kí ìran òun máa ní òmìnira arúgún ẹ̀dá ló máa sọ wípé ìran tó ń tibi kan máa jẹ̀yà ìka bàbá ló máa ní pé kí ọmọ òun máa ṣerú látòrí bàbá Fáṣọ̀rántì lórí Adébánjọ arúgún nìyí gbogbo ogun tábíọ́lá ẹ̀ táwọ́lọ́wọ́ fílẹ̀ lẹ́rùn gbogbo ogun tí pa Adékúnlé Ajáṣe fílẹ̀ ẹ̀yìn lẹ́rùn gbogbo ogun tí pa Abraham Adésànyà fílẹ̀ ẹ̀yìn lẹ́bàjẹ́ arúgún ọmọ nìyí ìgbẹ̀yìn yìí ò lè dáa arúgún ọmọ ló máa sọ wípé kí ìran ó máa jìyà
arúgbó ọmọ arúgbó bàbá ló máa sọ pé ìyà tí Yorùbá ń jẹ lọ́wọ́ Fúlàní ó tẹ́ ò lọ́rùn. Ìgbẹ̀yìn yóò lè dára o, ìgbẹ̀yìn yóò lè dára. Ṣùgbọ́n mo wá fi àkókò ìsọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá gidi, mo fi àkókò ìsọpọ̀ yẹn pé ó ń ṣọmọ olóòkú bẹ́ẹ̀ ni àní sí mòkú ẹ̀ a máa lọ. It was ordained by God pé this time the Yorùbá will leave Nigeria. Ọlọ́run kan ti fa Nàìjíríà ya, ó lẹ́bi rí wọn. Ọlọ́run ti fa Nàìjíríà ya, ní Nàìjíríà ò fi lọ síwájú ló padà sẹ́yìn. Ọlọ́run ti fa Nàìjíríà ya ló fi dàbí pé eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ mọ́. Di Nàìjíríà tí ò lè dá price rice padà, Nàìjíríà tí ò lè dá price epo petrol padà sí 20 naira. Ajá ìlà petrol ní 20 naira láyé Abacha. Nàìjíríà tí ò lè dá wàhálà import of motors duty charges padà sí 200,000. Ṣùgbọ́n wọ́n lè dá yín padà sínú national item 1960 pé kẹ́tù máa ráre kẹ́tù máa jẹ̀yẹ lẹ́nu bí ẹni jẹ́ṣu. Kì í Nàìjíríà yìí ṣe lé wa o. Kí ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá mọ̀ pé Nàìjíríà yìí ṣe lé wa, we must leave. And those people tẹ̀sí fi rọ́gbà nation bí Dúpẹ́ Onítìrí, ojú yín dà, ojú yín dà lénìí. Àti lọ nínú Nàìjíríà a sì máa lọ ní ẹjá dọ́ni lọ́nà òtítọ́ àti lódodo. Say no to Nigeria and say no to Dúpẹ́ Onítìrí. We are not a dry nation. Nigeria ló fẹ́ dry wa, so that Dúpẹ́ Onítìrí and Nigeria government working together. Kí ẹ jí ọmọ Yorùbá, ẹ já jí lójú oorun wa. Nàìjíríà yìí ṣe lé wa. Kò sẹ́ni tó máa gbàdúrà kọ́mọ òun bímọ kó má tẹ̀síwájú, nínú iṣẹ́ kó má tẹ̀síwájú, nínú ẹ̀kọ́ kó má tẹ̀síwájú. Bẹ́ẹ̀ nìyàn bá bímọ gan tí ò bá dàgbà síwájú, inú ìṣòro lè lútọ̀ wá. Ló mú mi kọ́ ní ẹ pé ọmọ ta fà ní tẹ̀tẹ̀ lọ́jọ́ sí, ó ti rìn. Àwa tá a fọmọ náà ní tẹ̀tẹ̀ àtúpadà bá rókọ̀rò. Nàìjíríà ní máa ń gbé ẹsẹ̀ kan síwájú tí ń gbé 164 padà sẹ́yìn. Nigeria government wọ́n gbé wọn kalẹ̀ láti ṣe ayé Yorùbá báṣubàṣu ni. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ají ká parapọ̀ pẹ̀lú àwọn tó dúró pé iṣẹ́ rere tí bàbá Awólọ́wọ̀ tó ti ń ṣe nínú ayé Yorùbá kò gbọdọ̀ parun. Bàbá Professor Banji Akíntóyè àtẹni tó sọ wípé ikú òjijì ò tọ́ sí ìran Yorùbá, ikú òjijì ò tọ́ sí àwọn obìnrin wa, kò tọ́ sí àwọn bàbá wa, kò tọ́ sí àwọn èwe, kò tọ́ sí àwọn àgbẹ̀. Olóyè Sunday Igboho Oòṣà ló sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ àparapọ̀ pẹ̀lú wọn. A great dream, great vision that Baba Awólọ́wọ̀ has made pé kí ìran Yorùbá bá máa jìyà ká lè rí ayé gbé, kí àwa náà lè máa gbégbé ayé rọrùn bí àwọn Amẹ́ríkà, Canada, London, káàkiri àgbáyé. Ilé-iṣẹ́ tí Baba Awólọ́wọ̀ dálẹ̀ lélẹ̀, ilé-iṣẹ́ tí Awólọ́wọ̀, the great Awólọ́wọ̀ tó dálẹ̀ fún wa rè. Nàìjíríà ti pa gbogbo ẹ̀rún. ṣẹ́rí Nàìjíríà ti ṣe kíni, ó ti rún. Wọ́n ò run ogún Yorùbá. Èyí tẹ́ bá rí pé wọn ò lè run ogún, wọn lè parun, wọn á gbà lọ́wọ́ wa. Yorùbá ẹ jí o. Tí a bá sì dúró nínú Nàìjíríà, inú ìgbèkùn la wà. Ẹja wá bira wa léèrè pé bóòlù ọ̀bọ ṣe ṣorí tìǹà kí o ṣe. Nigeria government release Abba Kyari. Nigeria government release the leader of Miyetti Allah. Why tí wọ́n fi gbé embargo lórí ẹni tó sọ wípé ẹ má pa Yorùbá mọ́, kẹ́ ẹ lè mọ̀ pé Nigeria did not have a good vision to the Yoruba race. God bless you. Happy New Month.